àánú má ló ń sọ̀rọ̀ bàbá agbára mi mà kọ́ o bàbá ẹ̀yin tèmi ṣe wà gbogbo ẹni tó bá fẹ́ ṣe gbéborùn kó ṣe sókè wọ́n ṣe ẹ lọ sọ lọ́jà ó ti di slang ṣé àwọn kò ti di slang mo ti sọ fún yín náà mo ní rere máa ń bẹ nínú ibi máa ń wà nínú rere ṣé mo lè rí pẹ́ǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ṣàánú mi ẹ ṣàánú ọmọ tí ò níyà mo máa fẹ́ máa jọ́ta àwọn kankan tó bá ti ń wá Alhaji King Wasiu Ayinde ó ga o ọ̀rọ̀ yẹn ti yá di news nígbà tí mo gbọ́ nínú ìròyìn rédíò mo rẹ́rìn ni mo ní ó ti yá di news báírò mò ń wá ìjọ God bless you ó ti yá di news nìyẹn à ń sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ láàrin Alhaji King Wasiu Ayinde àti àwọn àfáà àwa náà máa ṣe analysis wa ń bí báyìí ẹ ṣáà mọ̀ pé analyst page lẹ́wà yìí analyst ni wá àkọ́kọ́ náà mo rí oríṣiríṣi àwọn questions tó súyọ àwọn nǹkan tí mo jọ́ọ̀tì gan mi ò rí tó kò sí wàhálà wọn máa ṣe lọ bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn questions ó súyọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan béèrè pé ṣé Alhaji Wasiu nìkan làlájà bí ni kò yé yín ọmọ ológo ni ọmọ ológo lèèyàn máa ń rè Ọlọ́run ò ní jẹ́ kọ́ ọmọ ológo lè wá kú ọmọ ológo ló máa ń jẹ́ first born kò bá jẹ́ last born mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí wípé nílé baba nílé ìyá nílé àná wọn á máa dúró dè yín tó bá fẹ́ ṣe meeting kíní yẹn máa ń pa mí lẹ́rìn ní church nígbà táwa bíi 5 bá wà nínú church tájọ́ ọmọ ọ̀yá tá a ní Olúwa ṣe mí lórí nínú ọmọ bàbá mi ṣe mí lórí nínú ìdílé ìyá mi àwọn obìnrin àgbà àwọn ọkùnrin àgbà àwọn ọmọ kékeré àgbà nǹkan tó jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n máa wá Alhaji King Wasiu Ayinde nìyẹn jẹ́ ìjọ́tẹ̀ nǹkan tí mo jọ́tẹ̀ mà gbà mí mi ò máa rè àwọn ènìyàn wá bẹ̀rẹ̀ sí ní bú àwọn àfáà yẹn bọ̀tẹ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí Alhaji King Wasiu Ayinde Marshal ọjọ́ òní mo sì sọ́nà mo ní wọ́n ń wá yín ṣe ti rí sìn pé wọ́n ń wá yín kò ń ṣe Alhaji King Wasiu Ayinde Marshal ni wọ́n ń wá àtèmi àtiwọ́ wọ́n ń wá wa ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìṣe ló fẹ́ ṣe ni o ọ̀rọ̀ ló fẹ́ sọ ni o ní láti gbé yẹ̀wò dáadáa ṣe mọ̀ wípé nígbà tí mo sọ̀rọ̀ lórí Alhaji King Wasiu Ayinde Marshal láìpẹ́ mo sọ̀rọ̀ lórí call tí wọ́n make sí bàbá wa Ahmed Tinubu mo wá sọ fún wọn mo ní Alhaji mo ní tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ online mo ní wọ́n ń wá yín àwọn nǹkan kan wà tó yẹ pé tẹ́ bá fẹ́ sọ àwọn wo ganan máa ń bá yín rìkọ́dù nǹkan tó máa ń jù sí online ṣé ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ lónìí ẹni tó rìkọ́dù ni àbí ẹ̀yin lẹ ní recording àwọn tó bá ṣe recordings tán ẹ jẹ́ kí wọ́n máa wò ó kọ́ máa edit ẹ̀ in fact níbi tí èèyàn 2 mẹ́ta mẹ́rin bá wà kọ́ pé ẹ má jẹ́ kí lè lọ sórí afẹ́fẹ́ Alhaji King Wasiu Ayinde mo fẹ́ kẹ́ pay attention síbẹ̀ yẹn ẹ jẹ́ kí wọ́n máa edit àwọn nǹkan tó bá bá yín record nítorí Ọlọ́run ìràwọ̀ yín ò ní bàjẹ́ so because nǹkan tẹ́ ẹ bá sọ tí ò bá ti wá sí online àwọn èèyàn ò ní gbé parí o tó bá dẹ̀ ti wá sí online tó bá ti jẹ́ pé nǹkan tó kù díẹ̀ káàtó àwọn èèyàn máa gbé parí o mo dẹ̀ sọ fún yín mo ní wọ́n ń wá yín ẹ̀yin nìkan kan náà wá gbogbo wa pátápátá ni wọ́n ń wá mo rántí ìgbà tí mo sọ̀rọ̀ láìpẹ́ yìí nípa sága tó ṣẹlẹ̀ yẹn ẹ rí wípé àwọn ènìyàn kan kọ́mẹ́ǹtì pé why didn't you call her privately ṣé mọ̀ kan tó jẹ́ kán sọ nítorí pé nígbà tí ìránṣẹ́ Ọlọ́run kan tí wọ́n sọ nǹkan tí wọ́n rí nípa artist kan tí mi ní dárúkọ torí mi ò fẹ́ múrò àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn padà wá sí ìta torí pé ojú ọ̀rọ̀ marriage ẹ̀ ni mo ṣe sọ fún wọn pé ẹ bá ti wá gbogbo ọ̀nà láti bá sọ̀rọ̀ privately òun ló jẹ́ kí àwọn yẹn kí wọ́n sọ wípé why tí mi ṣe lọ advice ohun tí mo rí ní online tó lè affect nǹkan kan náà ṣe sọ pé kí ló tí mi ṣe lọ privately kò ń ṣe nǹkan tí mo sọ yẹn ni mò ń sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n ẹnu nǹkan tí mo rọra ṣe yẹn wọ́n ti ń wá mi gbogbo bloggers ni wọ́n ń wá gbogbo ẹni tó bá ti wá sí online láti sọ̀rọ̀ ni wọ́n wá gbogbo ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń wàásù ní online ni wọ́n ń wá torí nínú ìwàásù 2 hours wọ́n á bẹ fa nǹkan kan yọ pínrín tó bá ti fa nǹkan kan yọ pínrín ẹnu nǹkan tó fàyọ yẹn wọ́n máa gbé káàkiri ayé ń wá wa so King Wasiu
ṣé mọ̀ pé tí wà ní ipò àgbà gbogbo ẹ̀yin tẹ́ wà nípò ọlá tẹ́ wà nípò àgbà tẹ́ wà nípò aṣíwájú tẹ́ wà nípò tẹ́ wà lókè ẹ̀ ní jábọ́ wọ́n ń wá everybody bẹ́ẹ̀ ni mo dẹ̀ dúpẹ́ mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ jẹ́ ẹni táyé ń wá wọ́n ní ẹni táyé kò jẹ́ ó gbádùn wọ́n ní ó sàn ju ẹni tí ayé ti gbàgbé ẹ̀ lọ ayé ò ní wá yín that statement mi ò mọ nǹkan tó jẹ́ kán sọ mi ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tí mo fẹ́ touch lélẹ̀ àkọ́kọ́ náà ẹ jẹ́ kí kọ́kọ́ sọ̀rọ̀ lórí wọ́n ní pé Kwam one wọ́n ní pé kán apologize fún àwọn àfáà yẹn wọ́n ní wọ́n fárígá pé àwọn ò lè apologize ó ti wà nínú news káàkiri bọ̀dá Wàsíù mo fi Ọlọ́run bẹ̀ yín kí ló wà nínú kẹ́ apologize ṣe rí strong person ló máa apologize ṣe mọ̀ pé mi ò ṣe Christian so mi ò mọ bó ṣe ń feel tán bá insult àfáà torí mi ò feel nǹkan kan tán bá insult pastor I can only correct people kán má kọlu Ọlọ́run tí má rí pé ìránṣẹ́ Ọlọ́run tán insult yìí ó jẹ́ ẹni tó wà nínú ẹ̀mí kò wá kí n ṣe pastor yẹn ni mò ń defend àwọn tí wọ́n máa kọlu Ọlọ́run ni mò ń defend torí even kéèyàn insult Jésù mo kàn máa correct ẹni tí Jésù ò bá ti tó jà rẹ̀ gbé ìjọ sweetheart bá mi gbé náà yẹn voice ẹ ló kúkú bẹ̀rẹ̀ program ta ló rẹ̀yìn ṣe pé kẹrẹ́rìn ṣé mo sọ̀rọ̀ mo bẹ̀yìn pé kẹ bá rẹ́rìn so nítorí wípé life ẹni tó wà involve yẹn ni mo rí kò kí ń ṣe Jésù tí wọ́n sọ̀rọ̀ sí wọn bá bú Jésù dọ̀la kí ló kàn mí tó bá fẹ́ ṣèdájọ́ fẹ́ni tó bú wọn bá sun bíbélì náà wọn bá lọ sun chọ́ọ̀chì náà tó bá fẹ́ ṣèdájọ́ ojú ẹsẹ̀ fẹ́ ni á ṣe tí ò bá ṣáfi wọ́n lẹ̀ máa dúró nǹkan tí Paul ṣe lórí àwọn Kírísítẹ́nì at the end of the day kí ló ṣẹlẹ̀ òun lọ́lọ́run gbàjù so mi ò mọ ìgbésẹ̀ téèyàn máa gbé tó máa arrest ẹ̀ gan fún Jésù ọ̀hún so I don't fight for religion and I don't fight for people I can only caution anybody torí anybody náà ló lè búyàn ló dẹ̀ lè báyàn wé so Alhaji King Wasiu Ayinde kí ló take yín láti apologize that statement might be a slip of tongue because nǹkan tí Alhaji ń sọ ni wípé Alhaji gangan ọ̀rọ̀ yẹn ń jẹ́ kó máa mọ̀ wípé àwọn ni ọmọ ológo ọ̀dọ̀ wọn ni owó wà ẹ jẹ́ n kọ́kọ́ correct impression kan okay ẹ jẹ́ mú yẹn tán pé ọ̀dọ̀ wọn ni owó wà ọ̀dọ̀ wọn ni àwọn àfáà yẹn máa ń wá tí kò bá jẹ́ pé Ganusi ó wọ inú ẹ̀ ayé ò ní gbé Ganusi yẹn pé ibi ni wọ́n wá ń Ganusi ó dẹ̀ lè jẹ́ pé bí King Wasiu ṣe sọ yẹn ó lè má wá insulting ṣé wọn pé níbi kan mo comment sábẹ́ ibì kan wípé I cannot comment or else if this video can be rewind for like 3 minutes torí nǹkan tó sọ débẹ̀ èmi fẹ́ mọ̀ so èmi ò ní sọ̀rọ̀ lórí Ganusi yẹn àfi tí n bá mọ̀ nǹkan tí wọ́n sọ débẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń sọ̀rọ̀ against Jésù against Christianity nítorí wípé wọn ní ka chapter 1 wọn dẹ̀ ní ka verse 1 to verse 32 verse 33 náà máa mú láti chapter 1 ẹ má kà ní chapter 15 chapter 1 ìtàn yẹn máa ń lọ ẹ tún wá kà síwájú ẹ tún wá mú àwọn another chapter ẹ wá lọ wo nǹkan tí Jésù pera rẹ̀ kẹ́ tó ṣèdájọ́ so ẹni tó wá mú ẹyọ ọ̀rọ̀ kan yẹn ó lè sọ̀rọ̀ lé lórí kó dẹ̀ win ṣùgbọ́n tó bá rí ẹni tó wà knowledgeable ẹni tó understand ẹni tó jẹ́ Bible reader ó máa ṣubú lulẹ̀ ni but that kind of argument Bíbélì gan sọ pé kéèyàn má ṣe you understand but ó máa gbé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò ní òye ṣubú nítorí pé a ní ṣé pé léyìí wà ń bí nígbà tí mo rí fídíò kan tí ẹnìkan sọ wí tí àáfàá kan sọ ìrírí àáfàá kan tó ó ti ṣẹlẹ̀ láti 1992 èmi mọ̀ gbà yẹn náà tó wá sọ wípé ìmísí Ọlọ́run ni Jésù tí àáfàá yẹn ń claim pé Ọlọ́run ni Jésù ṣe mọ̀ pé láti jọ ìyá argument yẹn ti wà so ọ̀rọ̀ ní láti wà níwájú nígbà tí Alhaji Wasiu Ayinde àti bàbá tí mo gbójú wọn síbí báyìí tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń explain nǹkan kan bọ̀ láti ilẹ̀ ẹ fún wa ní fún fídíò yẹn ẹ já wo nǹkan tí wọ́n explain bọ̀ láti ilẹ̀ àti nǹkan tí ẹni yẹn béèrè tó mú statement yẹn wá mi ò tí ì lè ṣe ìdájọ́ Alhaji ṣùgbọ́n Ganusi yẹn lédè Yorùbá òun ni nǹkan tí àwọn ènìyàn tí wọ́n ń tú so tí wọ́n bá wá tú tí wọ́n sọ wípé Yorùbá yẹn tàbùkù àwọn àfáàṣà pé mùsùlùmí ni mi ò ń dáyàn lẹ́bi o mi ń dáyàn lẹ́bi Alhaji King Wasiu Ayinde ẹjọ́ bá mi ṣe àìdọ́dọ̀ wọn ẹ̀yin fans wọn ẹ rí bitter truth nínú nǹkan tí mò ń sọ you know I am not anybody's enemy
And I'm not anybody's friend, but I am everybody's friend. I don't want to keep enemy. Even if you hate me, I will tell you I don't hate you. Because God is love. Jésù tèmi ńsìn fúnra rẹ̀ gan sọ wípé òun ò wá nítorí àwọn tó mọ́. Àwọn ẹlẹ́ṣẹ̀ ló bá wá. Tàwọn ẹlẹ́ṣẹ̀ ló bá wá sáyé. So àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn aṣòdì sí Kristi ni wọ́n. Torí wọn ló ṣe wá. So èmi igi gbígbẹ lásán lásán nígbà tí igi tútù sọ bẹ́ẹ̀. Báwo ni màá ṣe wá sọ wípé mo kórìíra yẹn? It is even a sin to say you hate someone. Mo ti kàrí lábẹ́ oríṣiríṣi tẹ́lómi á sọ pé this Ṣeun Adeboye, I can never even like her in my life. Oh normal. That person mi ò mark ẹ. Mi ò lọ sí page ẹ, mi ò kọrúkọ ẹ lẹ̀. Lọ́jọ́ tó bá máa like mi ò fẹ́ mọ̀. Lọ́jọ́ tó bá chat pẹ̀lú mi ò fẹ́ mọ̀. Because I don't want to have that person as my enemy. So, Alhaji Wasiu, tí wọ́n bá sọ pé statement yẹn wrong, jọmọ́ ò lè wrong lọ́dọ̀ ẹyọ èèyàn kan. Àti wípé nítorí pé ẹ ti ń ga tẹ̀dẹ̀ ní wálẹ̀ láíláí, àwọn nǹkan kan wà tẹ́ máa fi ju ọwọ́ sílẹ̀ fáwọn fans yín. Èèyàn ò kí ń ga dé òpin pé kéèyàn sọ wípé kò sẹ́ni tó lè fà mí wálẹ̀ mọ́. Ènìyàn ò gbọ́dọ̀ sọ o. Ní ìlú wo ni wọ́n ti dìbò láìpẹ́ yìí? Tí ẹnìkan tó gbé àpótí ìbò ti sọ wípé ta ni Ọlọ́run, tó ní tóun bá ti rí 500,000 people pé Ọlọ́run fúnra ara rẹ̀ gan kò lè ní pé kó má wọlé. Kò wọlé. Orí ìbò tó ń sọ yẹn kò wọlé, mi farabalẹ̀ kàtàn yẹn. Torí mi kì í ní interest náà tó bá ń sọ pé ta ni Ọlọ́run yẹn. But kò wọlé. Then àti rí ibi tí wọ́n ti sọ pé ta ni Ọlọ́run. A dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. Orúkọ máa ta ni Ọlọ́run nínú ẹ̀sìn ìbílẹ̀ yẹn. Orúkọ yẹn ìtumọ̀ ẹ̀ pọ̀. So nígbà tí àwọn ènìyàn wá tí àfáà kan wá sọ pé kẹ́ apologize. There's nothing. You know, when we were talking about Pasuma and Taye Currency, for Taye Currency to come out and say wọ́n ní kí n apologize, ó dẹ̀ apologize. It's part of pé is strong. Though he kept on fighting the fight, but ó ṣá wá síta ó apologize. And let me give an example close to me. Nígbà tí à ń ṣe saga ọ̀rọ̀ kí lorúkọ máa Ìsàkíkì, that he came to the public to tender apology. Ó win heart me. Tó bá ṣe wọ ẹ lè ṣọ̀tá dọjọ́ kú. But Sakiki is not my enemy. Torí nǹkan tó invite ẹ wá fún kò mọ bó ṣe lówúra sí. Mo ti fira mi sípò ẹ, mo ti wo tí mo bá jẹ́ blogger this and that and mo ti mọ́kàn kúrò ńbẹ̀. Ṣé strong person ló máa ń ṣe sorry. And ní kọjú sí mi, because if anybody tells me I'm wrong in anything, you know, I don't count it to even come out and say sorry. Mo ti ṣe láìpẹ́ yìí now. But nǹkan tí mo sọ nígbà yẹn ò tọ́ ni. But for many, the fans of that person were angry. I said, ẹ má bínú, orí ìkúnlẹ̀ ni mo wà àti fẹ́ni tí mo jùlọ. Ṣé mi ò wá ga láti gbà yẹn? Ṣé mi ò rìn? Ṣé mi ò jẹun? Ṣé mi ò fine sí? Mo ti fine sí. Èmi gan mọ̀ pé mo fine sí. Torí mo ń sùn. Fọkànra mi balẹ̀ gan, gbogbo àkúlẹ̀yà mo kó kúrò. Bẹ́ẹ̀ ni tó dẹ̀ máa ń fún mi ní àkúlẹ̀yà jù ni àwọn tí ó yẹ kí n ṣèrànlọ́wọ́ fún tí mi ò rí ṣe. So mo ti kó kúrò. Kolorun take care. So Alhaji Wasiu Ayinde, there is nothing bad, there is nothing too much, there is nothing too big for your fans to say, come and say sorry. Àwọn àfáà la sọ nípa wọn yìí now. Àwọn àfáà ta sọ nípa wọn yìí, àwọn ẹni Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni. Wọ́n kángun sọ́lọ́run nítorí pé wọ́n súnmọ́ àwọn wò wọ́n bí ẹni tó súnmọ́ Ọlọ́run jù wá lọ. You might be prayerful than your religion leader. But ẹni Ọlọ́run ni wọ́n. And mi fẹ́ sọ wípé ẹ̀yin lẹ pè wọ́n. Tí mo bá fẹ́ sọ wípé ẹ̀yin lẹ pè wọ́n, ọ̀tọ̀ ni nǹkan tí máa sọ. But ẹ jẹ́ kí n sọ wípé ẹ pè wọ́n yọjú ràn. Ẹ jẹ́ kí n sọ pé ẹ pè wọ́n yọjú ràn. Mo wá gbé yẹn lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń bú àwọn àfáà yẹn. Why tẹ́ ń bú àwọn àfáà yẹn? Tí Alhaji Wasiu Ayinde ò bá sọ statement yẹn, tí wọ́n lọ bẹ̀, tí wọ́n ṣe, tí wọ́n ṣe àì, ẹ ní bú àwọn àfáà yẹn. Ẹ ní pè wọ́n láláyọjú ràn. Ẹni sọ pé wọ́n yọjú ràn lọ tẹ́, ta ni òun yọjú ràn? Lọ́pọ̀lọpọ̀ ìgbà pàápàá. Thank you. Ajofoba, ó ní mo fine sí jàre. Thank you. Lọ́pọ̀lọpọ̀ ìgbà gan, ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́,
ẹni téèyàn bá nífẹ̀ẹ́ mo rántí ìgbà kan tí Alhaji Gbenga wá ṣe ìnáwó kan tẹ́nìkan wá tán níwọ̀n pé wọ́n tó bá yẹ pé love wọn débẹ̀ kẹ́ tó àkíyèsí wọn ẹni téèyàn bá nífẹ̀ẹ́ ò nídìí láti pèèyàn tó bá gbọ́ wá lọ síbi ìnáwó ẹ̀ bọ́ tó bá ń sọ wípé nígbà tí ò pè mí wàá kọ́kọ́ rò bẹ́ẹ̀ mi ṣe máa ń ronú nìyẹn màá kọ́kọ́ rò wípé ká sọ wípé èèyàn 2000 ló ní tọ́lọ́run wá fi ìrántí 1.2 sí lọ́kàn tí mo bá wà lára àwọn 800 yẹn kan tó máa ní yéè ṣé pé mi tí sọ fún Ṣeun Adébóyè ayé mi ó dẹ̀ lè má mọ̀ pé òun tí sọ fún mi tí n bá gbọ́ tí mi ò bá ní nǹkan tí mò ń ṣe máa lọ o so àwọn àfáà tó lọ gbogbo àfáà ló lè ṣe bẹ́ẹ̀ dó àwọn kan ti ga débi wípé tí wọ́n bá pè wọ́n ní lọ ṣùgbọ́n àwọn àfáà ti mọ̀ wípé ìyá Alhaji Wàsíù kú wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n á lọ ṣàdúrà ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n yọjú ràn ni ó yẹ kí àwọn àfáà tí wọ́n máa pàdé níbẹ̀ tí wọ́n máa yọjú ràn kán tó set of àfáà bíi 100 so definitely ìsídà kan pé àfáà Alhaji pé ṣé àwa ni ká wá ṣe àdúrà níbi òkú màmá yín tàbí kí ẹnìkan pè wọ́n wípé hello ìyá Alhaji kú èmi náà gbé fún wípé kí n pè yín ó yẹ wá o thank you friend Yusuf Rash Baba. So definitely, even if they are not invited, I am sure they are invited. So if they were not invited and they were there and they were allowed to offer the prayer, then ẹ jẹ́ ká fún wọn ní kudos. Bẹ́ẹ̀ ni, ẹnìkan wò yín ó mọ́jú. Àwọn èèyàn kan ní owó bí tẹ́ wà. So èmi ò ní bú àwọn àfáà yẹn pé wọ́n jẹ́ aláyọjúràn. I remove that one from my own comments. Pé aláyọjúràn ni wọ́n dó ibi tí wọ́n bá ti pè èèyàn lè tẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àdúrà ni wọ́n lọ ṣe náà wọ́n dẹ̀ fún wọn láyè láti ṣàdúrà now àwọn àfáà ò wá lọ sí ilé bàbá Alhaji Wàsíù wọ́n lọ sí ibi tí màmá ti kú wọ́n máa mọ̀ wọ́n bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ ẹ wá fẹ́ sọ fún mi sìn pé ìyá Alhaji Gbenga wá tán kú yìí ẹ mọ̀ pé mo máa láì kí máa ṣe close example to me màmá mi kan yẹ̀ṣẹ̀ kú sìn ìyá Alhaji Gbenga wá tá máa ṣòkú wọn ní February 15 mo fi tìfẹ́ pè yín àbẹ́ṣin dúró k'Alhaji Gbenga wá pè yín ó dà èmi mo pè yín tẹ́ bá ti dé kẹ́ni wá tọ́jú yín ń òrò oúnjẹ gbà mo lè má ní kúlà ṣùgbọ́n ń òrò oúnjẹ gbà now ẹ wá fẹ́ expect wípé tó bá jẹ́ Alhaji kan ní first born family ṣé ẹ mọ̀ first born wa ọ̀pọ̀lọpọ̀ ló ń rò wípé ẹ̀gbọ́n fún wọn tán ní first born wa ṣé ẹ mọ̀ pọ́n ṣé ẹ ti ẹ mọ̀ pé fún wọn tán lẹ́gbọ́n ẹ mọ̀ tí o bá ń ṣe ariwo tá a pa ṣe mọ Àbúrò tó ní ni ẹ mọ̀ so Alhaji Wàsíù Àyìndé ní ìràwọ̀ wàláì àwọn ni wọ́n máa gbé first born jáde first born náà wà nínú àwọn tó ń fi Alhaji Wàsíù Àyìndé gbéraga tí ò ní fẹ́ kábúrò wọn kú láéláé bí wọ́n tó mẹ́ta lẹ́yìn Alhaji Wàsíù Àyìndé ìràwọ̀ yẹn ni ayé mọ̀ torí Alhaji Wàsíù Àyìndé ti pariwo wọn àwọn gan ni wọ́n pariwo orúkọ family wọn ẹ get it now if anybody now want to contact anybody nínú family ẹni tó mọ àwọn bọ̀dá Tájù direct ló máa bá bọ̀dá Tájù sọ̀rọ̀ ẹni tó mọ bọ̀dá Sulaiman ló máa bá bọ̀dá Sulaiman sọ̀rọ̀ ẹni tó mọ àwọn Dáúdà ló máa bá Dáúdà sọ̀rọ̀ direct ṣùgbọ́n gbogbo ẹni tó mọ Alhaji Gbenga wà àti ẹni tí ò mọ Alhaji Gbenga wà rí àti gbogbo àwọn àfáà tí wọ́n gbọ́ pé ìyá Gbenga wà kú ilé Gbenga wà ni wọ́n máa lọ àti ọ́fíìsì ẹ̀ ó yẹ sọ fún mi pé mo parọ́ so definitely ọ̀dọ̀ ta ni wọ́n fẹ́ lọ kí náà ta ná mọ̀ ṣebí tí òkú bá kú kò ṣòkú la fẹ́ lọ kí ni wọ́n fẹ́ lọ okay wọ́n wá lọ sílé bàbá Alhaji Wàsíù bàbá tó bí wọn nígbà tán wá débẹ̀ wọ́n wá ní àwa àfáà ni o àwa kìyìn o on behalf of who on behalf of Alhaji Wàsíù Àyìndé Masha even àwọn gan tán bá ti ń wò wọ́n báyìí tán bá ti ń sọ pé àwa ti Wàsíù Àyìndé ni o náà máa tó welcome wọn wọ́n wá lọ síbi tí màmá kú síta ni wọ́n fẹ́ lọ kí kò sẹ́ni tó fẹ́ lọ kí so ilé yín náà máa wá Alhaji Wàsíù Àyìndé Masha ilé yín ni wọ́n máa wá ẹ̀yin ni orí yín kún báyìí á sì fa wọ́n ti ṣòkú tán wọ́n rẹ̀ wá fi ń láyọ̀ lójú pé wọ́n jẹjẹjẹjẹjẹjẹjẹ ń bẹ̀ orí yín ló kún ẹ̀yin ni wọ́n máa wá fa so ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹyẹ fi ẹnu ṣáta àwọn ẹ má gbàgbé o àwọn aládùúrà lẹ ń bú ó wá tún dùn mí wípé mo wá tún rí àwọn mùsùlùmí tí wọ́n tún jẹ́ àfáà ńlá tí wọ́n tún bú àwọn àfáà yẹn
honestly you should defend them. Ẹ bá dúrà náà lọ ṣe. Báwo lẹ̀yin ṣe mọ̀ pé wọ́n pè wọ́n? Báwo lẹ ṣe mọ̀ pé wọ́n yọjú ràn ni? So ẹ jẹ́ ká kúrò ńbẹ̀. Then ẹ jẹ́ ká wò wípé àwọn àfáà ṣe mọ̀ pé máa ń bú àwọn pastor. Wọ́n máa ń gbowó àbí èèyàn bá pàdé àwọn àfáà níta. Tán bá bẹ̀rẹ̀ àwọn youtuber tán nǹkan tí wọ́n mọ̀ fi gbé owó wọlé. Àwọn àfáà ń paṣẹ́gi owó. So even tó bá lọ síbi ọrọ̀ ajé ni wọ́n ṣe. And nínú ẹ̀sìn Islam kò sí nǹkan tó bàjẹ́ ńbẹ̀. A lọ síbi wedding kan láìpẹ́ yìí tí àwọn àfáà tó wá síbẹ̀ wọ́n dẹ̀ ní kí àwọn ọkọ àti ìyàwó wọ́n dẹ̀ ní kán máa bọ̀ níta nígbà tẹni tó fẹ́ ṣe wàásù tó fẹ́ máa ṣe wàásì. Aládẹ̀ ni àwa tá a jókòó ọkọ àti ìyàwó àti best man àti best lady àtàwọn ọmọ yẹn wọ́n dẹ̀ dúró nínú oòrùn títí oníwàásì fi parí. Bẹ́ẹ̀ ni wọ́n dúró nínú oòrùn títí oníwàásì fi parí. Ẹ wá mọ̀ bí àwọn àfáà ṣe máa ń pe owó. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pe owó táìmù lọ orí wọn ni gbogbo oòrùn yẹn dálé mọ́ ni. Bó tiẹ̀ ṣe ìjókòó ẹ wá fún wọn. Bó tiẹ̀ ṣe tẹ́ǹtì kékeré ẹ gbélé wọn lórí. They are the honourable people on that day. Ṣùgbọ́n nítorí pé wọ́n fẹ́ wàásù ṣé ibi tán máa jókòó sí lọ yẹn ṣé wọn lè gbọ́ ìwàásù ńbẹ̀ ni. That is system of those àfáà. Mi ò rí rí. That was the first time of saying that pé tí oníwàásù bá fẹ́ ṣe wàásù wọ́n á pe ọkọ àti ìyàwó wá. Oníwàásù wà máa bẹ̀là ó máa wà lábẹ́ tẹ́ǹtì ọkọ àti ìyàwó máa wà nínú oòrùn. Mi ìfẹ́ sọ picture tí mo share níbi wedding yẹn kẹ́ má bàa mọ̀ àfáà tó ṣe wàásù ńbẹ̀. You understand? Kí wọ́n má bàa kó bá ọrọ̀ ajé. Ọrọ̀ ajé ni wọ́n lọ ṣe wọ́n á pawó ńbẹ̀ náà. Ẹni tó bá lọ ṣàdúrà níbi òkú Alhaji Wasiu tó lọ ṣàdúrà níbi òkú tí Alhaji Wasiu ṣe níbi òkú ìyá Alhaji Wasiu màṣá owó ti dé náà kí lẹ̀ ń sọ yìí. Kó wá jẹ́ pé wedding náà ṣe kémi wá gbé engagement owó ti dé náà mo lè ní kán wá sanwó engagement kó jẹ́ kí nǹkan wà ẹ wà ní mo yọjú ràn. So ẹ jẹ́ ká Alhaji nǹkan tèmi náà máa sọ ni pé kò sí nǹkan tó bàjẹ́ nínú apology ṣùgbọ́n ẹ lọ ní lọ́kàn Alhaji Wasiu Ayinde pé wọ́n ń wá yín. So látẹ̀ní lọ gbogbo àwọn accusation táwọn èèyàn fún yín yẹn èmi ò mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ẹ fẹ́ gbé nǹkan jáde sí online ṣé wọn kó ti délẹ̀ kejì léraléra ẹ máa yẹ̀ ẹ jẹ́ kán máa gbé tó bá fẹ́ bá yín gbé sí online ẹ jẹ́ kán máa gbé wá síwájú yín. Ẹ̀yin náà wò gẹ́gẹ́ mi ní pè yín ní ọmọ Yorùbá máa pè yín gẹ́gẹ́ bí bàbá Yorùbá because you are no longer a kid. Ẹ gbọ́ Yorùbá wọ́n tọ́ yín nílẹ̀ Yorùbá ẹ mọ Yorùbá ẹ mèdè ẹ mọ ọ̀rọ̀ torí tí ọmọ kékeré bá sọ̀rọ̀ sí yín ẹ mọ̀ tí àgbà bá ṣe nǹkan sí yín ẹ mọ̀. Dẹ̀ mo rí pé ẹnìkan gbé nǹkan kan jáde wọ́n ní Alhaji wọ́n ní bá mi Kollington Àyìnlá ẹja fi ti Alhaji Obesere sílẹ̀ bó Obesere bá ń bínú gbogbo èèyàn mọ̀ pò ń bínú bó Obesere ò bá ráyè ẹ lè mọ̀ bóyá Alhaji Obesere ráyè àbí Alhaji Obesere ráyè. Wọ́n ní pé bàbá wa Kollington Àyìnlá ń pè yín láti January títí di ìsìn ẹ gbé tó bá yẹ pé wọ́n ti ṣe nǹkan kan bóyá ó bí yín nínú ẹ̀dẹ̀ ti lọ sọ́dọ̀ wọn nígbà yẹn tẹ́ a rí àwọn nǹkan kan online lẹ́yìn ìgbà yẹn adẹ̀rí tẹ́ lọ sọ́dọ̀ wọn adẹ̀rí tẹ́ ní kí bàbá má bínú ṣé kò tán nínú yín tí ò bá tán nínú yín kò dáa torí wípé bí èèyàn bá tiẹ̀ ṣẹ̀yàn gan tó tẹ̀yẹ pé bàbá ò lè ṣe ọmọ ẹ̀ tí èèyàn bá tiẹ̀ ṣẹ̀yàn gan èèyàn gbúdọ̀ dáríjì nítorí pàǹtọ́ rásítẹ̀gà fúrò láì lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn ìgbà yẹn bàbá ò lè ṣe ọmọ kọ́mọ sọ pé ó di ọ̀run. Lẹ́yìn ìgbà yẹn tá a bá ń sáré àlùjànnà àní lè dira wa sínú. Lẹ́yìn ìgbà yẹn bẹ́yìn bá fẹ́ báyàn yòdì kò ń ṣerú bàbá wa Kollington Àyìnlá ẹ sọ fún wọn bá mi ẹ ṣe kinní kan ó dùn mí. Bàbá yẹn mo mọ̀ dáadáa ni kò ń ṣe lókèèrè o kò ń ṣe lókèèrè kò ń ṣe lókèèrè ilé tí mo lè wọ̀ tí mo lè jáde wọlé nígbà tó bá wù mí lé bàbá Kollington Àyìnlá bàbá dáadáa ni. He has forgiving spirits ọkọ ọmọ yẹn kéré mọ́ra kán tó lè fìyàn jẹ akéwèé jẹ ó yẹ kẹ́ mọ̀ wípé àwọn tí wọ́n fi wọ́n jẹ akéwèé jẹ wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni. So tí dáàdì bá wá ń pè yín tẹ́ rí miss call wọn tẹ́ pè wọ́n padà kò wá òkè tó. So lẹ́yìn gbogbo àwọn dragons wọ́n ti ṣe yẹn ẹ pé bàbá náà ṣe tẹ̀rí lágbólé Fuji kí gbogbo àwọn nonsense yẹn kó jẹ rodò kó lọ mú mi kí àwọn aráàlú kan wá máa fẹ́ wá ogbó ọ̀nà láti fi yín gbára àwa fans rèé o ká wá máa wá ogbó ọ̀nà láti fi yín gbára kẹ́yìn mọ́ wàá dá wa lóhùn kẹ́ dúró báyìí ká gbá Alhaji Wasiu wa Pasuma ká gbá lu Alhaji Òṣùpá ká gbá Alhaji Pasuma sí wa padà pé ẹ dúró ń bẹ̀ tàbí bá ṣe gbá wọn síra wọn báyìí kí gílù kan lẹ̀ wọ́n papọ̀ ni kọ́kàn dúró pa ni kójú kàn tí àwa tá à ń gbá wọn ni
kán wá gbá Alhaji Òṣùpá, kán gbá another gbá Obesere, kán gbá lù yín, kán kàn rí pé Obesere kàn lẹ̀ mọ́ yín lẹ́gbẹ́ ọ̀tún, Alhaji Òṣùpá kàn lẹ̀ mọ́ yín lẹ́gbẹ́ òsì Alhaji Pasuma kàn lẹ̀ mọ́ yín nígbà yà tó wà, Táyé Currency kan so yín lẹ́yìn mọ́ lẹ́yìn, Tìrì lẹ́dà kan so mọ́ bí gbogbo wọn kan so mọ́ yín dígbọ̀ndígbọ̀n, ẹ̀yìnbó yín wá lọ rọ́ọ̀lù Alhaji Kollington mọ́lẹ̀, ẹ dákun ẹ má bá ń pa ọ́, ẹ mọ́ sùn lé wọn mọ́lẹ̀ kẹ́ ẹ lè jókòó lẹ́sẹ̀ wọn. So nǹkan tá fẹ́ nìyẹn. God bless everybody. Ó dàbọ̀. Ẹ jẹ́ n kí àwọn fans mi. So I love you. I love you. I love you. I love you. Ẹ̀yin àfààyàn on behalf of Alhaji. Nígbà tó ní nǹkan tí sọ pé àwọn ò bẹ̀bẹ̀. So bóyá àwọn ọ̀ṣẹ́ nìyẹn. Ẹ má bínú. Ẹ má bínú, ẹ jẹ́ kó tán. Because ní ìgbà tí àwọn olórí ẹ̀sìn bá ń jáde, tí à ń bú àwọn, táwa olórí ẹ̀sìn bínú, tá à ń sọ̀rọ̀ eré yín burú, ẹ̀yin òpònú, ẹ̀yin kinní kan, lẹ́nu olórí ẹ̀sìn tó máa sọ wá sí wípé ẹ̀yin èèyàn dáadáa ni kẹ́ ẹ mọ́ ṣe pé fúnra yín, kí ni nǹkan tá a wá ń kọ́ àwọn ọmọ lẹ́yìn wa. So kí wá ní nǹkan tí irú olórí bẹ́ẹ̀ fẹ́ fi lé àwọn ọmọ, irú Sunday school tá a ṣe láàárọ̀ ẹ̀, ṣe ẹ mọ̀ táìtù ẹ̀, kíkọ́ wọ́n ní àwọn àkọlé gbòòrò ni pé pípèsè àwọn ènìyàn sílẹ̀ fún olórí rere lẹ́yìn wa ọ̀la. So ẹni tó máa pèsè ọmọ ẹ̀yìn sílẹ̀ láti di olórí rere, òun gangan gbúdọ̀ ní nǹkan rere nínú tó máa pọ̀ fún àwọn ènìyàn yẹn. Ṣé ẹ mọ̀ wípé bí olórí bá ṣe rí ni ọmọ ẹ̀yìn ẹ máa rí? Olórí tí wọ́n ń sọ níbẹ̀ kò kí ń ṣe pásítọ̀ nìkan, torí pé inú chọ́ọ̀chì la wà la ṣe ń fèsì ẹ̀ religiously. Wọ́n sọ̀rọ̀ nípa president, wọ́n sọ̀rọ̀ nípa governor, wọ́n sọ̀rọ̀ nípa honourable, wọ́n sọ̀rọ̀ nípa commissioner, wọ́n sọ̀rọ̀ nípa ọkọ nínú ilé, torí tí ọkọ ò bá dáa yóò dalé rẹ̀ rú, ìpọ̀kúpọ̀ tó pọ̀ sínú ọmọ rẹ̀ yẹn lọmọ rẹ̀ ó lọ ṣe síta. Mo ń bọ́ ọmọbìnrin kan sọ̀rọ̀ lọ́wọ́, mi ò tí ì bá sọ́tán, ọkọ rẹ̀ nà ó dẹ̀ sọ fún mi pé òun ò fẹ́ kọ́kọ́, lójú ọmọ ni wọ́n ti ń nà, mò ń analyse ẹ̀ fún lọ́wọ́, ó ti bínú lọ, torí pé n tó fẹ́ gbọ́ ni wípé mú nọ́mbà ọkọ ẹ wá jẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, èmi ò dẹ̀ ń bẹ̀bẹ̀ orí burúkú rú bẹ́ẹ̀, ọkọ tó nà ìyàwó mi ò lè bẹ̀bẹ̀, mi lè bẹ̀rù ọkùnrin bẹ́ẹ̀, àti change irú ọkùnrin bẹ́ẹ̀ máa le. So irú olórí tá à ń sọ nípa rẹ̀ nìyẹn. Olórí ni obìnrin tó wọ inú ilé ọkọ, tó bá àwọn ọmọ ọkọ nínú ilé, olórí ni. Olórí lobìnrin yẹn láyé ọ̀tọ̀, ọkọ wà láyé ọ̀tọ̀ tó ṣe olórí gbogbo wọn. Olórí ni obìnrin yẹn nítorí pé ọ̀tọ̀ ni feelings ẹ̀ fún àwọn ọmọ títí ẹ̀ tó bí, ọ̀tọ̀ ni feelings ẹ̀ fún àwọn ọmọ ọkọ tó wà lọ́dọ̀ ẹ̀. Tí ò bá ti lè ṣe olórí láàrin ọmọ ọkọ àti àwọn ọmọ ẹ̀, kó dà wọ́n papọ̀, kó rí wọn bí ẹni pé àwọn ọmọ yìí kọ́ ni wọ́n múra wọn wá sí ayé, kó dẹ̀ rí ní ìrí wípé àwọn ọmọ tí ìyá wọn kú tàbí tí ìyá wọn fi sílẹ̀, èmi ni wọ́n jèrè wọn. Orí rẹ̀ ti dàrú, kò lè ṣe olóríire, ó máa dalé yẹn rú. Even the children at the end of the day might grow to hate their father. Tí bàbá yẹn bá ń try láti defend ìyàwó yẹn, at the end of the day, nígbà tí àwọn ọmọ yẹn tó bá kórìíra ìyàwó yẹn tó like bàbá wọn, ilé ti wà divided. Àwọn ọmọ ìyàwó tí àwọn ọmọ ìyáálé hate, wọn ní like àwọn ọmọ ìyáálé, àwọn ọmọ bàbá kan náà ti di ọ̀tá, lọ́mọ bàbá bá ń ba tira wọn. Ṣé rí pé lórí rádaràda ni ohun tí ìyá wọn gbìn sínú yẹn tó ń pọ̀ síta yẹn ní àwọn ọmọ ẹ̀ á gbé, ọ̀tá yẹn ni wọ́n máa gbé wá, òun ni wọ́n ó fi sọ wípé ilé olórogún ni mo ti wá, ó yé mi dáadáa. So táwọn náà bá lọ ilé olórogún, ogun ni wọ́n lọ jà. That is where we have problem. Wọ́n sọ̀rọ̀ nípa ilé iṣẹ́ gẹ́gẹ́ bí olórí tó ò bá lè ṣàṣọ pé Bíbélì sọ wípé ẹni tó bá máa joyè bíṣọ̀bù ó máa jẹ́ aláìlẹ́gàn, ó máa jẹ́ onísùúrù, kò gbọ́dọ̀ jẹ́ oníjà, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe ìkáwọ́ ilé ara rẹ̀, nítorí pé tí ò bá lè ṣe ìkáwọ́ ilé ara rẹ̀ kò lè ṣe ìkáwọ́ ìjọ Ọlọ́run. Ẹni tí ò dá nínú ilé wàláì kò lè ṣe olóríire gidi nínú company, kò lè ṣe olóríire ní company, torí oníbínú ni, oníjà ni, kò ní faradà, kò fẹ́ kéèyàn lọ síwájú. N tó ń ṣe fún ìyàwó nínú ilé ló ń ṣe, bóyá kò tiẹ̀ kí ń tọ́jú ìyàwó nínú ilé, kò ní í tọ́jú àwọn ọmọ iṣẹ́ rẹ̀, ilé iṣẹ́ rẹ̀ ò lè gbèrú. Bí ilé rẹ̀ ò ṣe tò, nílé iṣẹ́ rẹ̀ ò ní tò. Nígbà tí àwọn òṣìṣẹ́ rẹ̀ bá wá ní ọ̀gá yín ńlé gan kódà kò wúlò, ṣùgbọ́n tí wọ́n bá ti sọ wípé the man is a good man, good husband, good father, ẹ lọ wo ilé iṣẹ́, torí ayọ̀ tó ń gbé kúrò nínú ilé ló ń gbé lọ sí ilé iṣẹ́. So the same thing applies to ẹ̀yin olórí ẹ̀sìn tẹ́ wà ní online. Ẹ pèsè àwọn ọmọ tí wọ́n ń wò yín ní online sílẹ̀ láti jẹ́ olórí rere.
as we are saying, gbogbo n tá ń ṣe ní online yìí mo sọ fún wa tẹ́lẹ̀ pé yóò máa affect wa ní ìta gbangba àgbáyé. Ó ti ń affect wa o. Ẹ̀yin lẹ ń bú Trump, inú ń bí yín sí. Trump ń try láti tún ilé rẹ̀ ṣe. Mo rí tẹ́nìkan comment tó ń sọ wípé mo ti kúrò ńbẹ̀ yẹn o. Tẹ́nìkan comment tó ń sọ pé àwọn tí wọ́n support deportation pé àwọn tí wọ́n rọ́nà láti lọ ni. Ó tún dákún ìṣòro àwọn ènìyàn tán wà ńbẹ̀. Ẹ má bá wọn bú Trump. Ẹ má bá wọn bú kí ara má bàa ní àwọn ọmọ wa tó wà ńbẹ̀. Àwọn tí wọ́n rọ́nà láti lọ. Ènìyàn ń sọ wípé ìlú òun wà congested. Ó fẹ́ dẹ díẹ̀ lẹ̀ kí ìlú rẹ̀ ó bá lè rojú. Ṣóun ló sọ wípé kí ìlú tiyín kẹ́yìn má lè tọ́jú ìlú yín ni. Òun ní ìfẹ́ àwọn ènìyàn rẹ̀ lọ́kàn. Ẹ̀yin hate ara yín. Kàn face reality ni. Bá wá bú. Bá yín. Lè change ẹ̀. Èébú tẹ́ bá wá ń bú ní online yí àwọn ọmọ wa lẹ̀ ń kó bá. So it is better kẹ́ má bú ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà. Kẹ́ ṣàánú àwọn tẹ́ rò pé ń gbèjà. Ṣé mọ̀ pé mo ti máa ń sọ láìmọye ìgbà. Mọ̀ gbèjà èèyàn. Dẹ̀ máa kí páńpẹ́ sẹ́ni tẹ́ ń gbèjà mọ́ sí lọ́wọ́ àti lẹ́sẹ̀. Kò dẹ̀ ní bọ́. Ẹniyẹn ló dẹ̀ máa feel pains yẹn. Kò yé yín. Facing the reality. And if tẹ́ bá dẹ̀ wò wípé nítorí pé mi náà ò tí lọ torí ẹni tó bá lọ Amẹ́ríkà nìkan ló ṣoríire, ẹni tó bá lọ London nìkan ló ṣoríire lójú yín, ẹni tó bá wà nínú Nàìjíríà ò ṣoríire. That is another relegation ta fúnra wa. Ẹni tí ò bá travel out ò ṣoríire. Ẹni tó bá wà Nàìjíríà ò ṣoríire. Nígbà táwa ò lè tó lé wa ńkọ́. Nígbà táwa fúnra wa gan hate ara wa ńkọ́. Lọ́hùn yẹn gan nígbà tá ń ṣe tánà di ara wa. Tí àwọn ọmọ wa tó wà lọ́hùn yẹn tí wọ́n bá ń ròyìn àwọn ọmọ ìyá wọn tó wà ńbẹ̀ àti ìwà tí wọ́n ń hù. Ẹ̀yin gan yẹ kẹ́ hate ara yín. Àwọn nǹkan tí Trump ń rí nìyẹn tó ń hate wa. Àwa fúnra wa là ń sọ wípé àdá níta gbangba àgbáyé. Mo dẹ̀ ń sọ ní gbogbo ìgbà. Àdá púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n a máa ń fi àṣírí ara wa hàn ta. A máa ń ṣe ojú, a máa ń ṣe eye service láti dá níbì kan. Ká dẹ̀ bara wa jẹ́. Bá a ṣe wá ń bara wa jẹ́ tá a fẹ́ dá níbì kan yẹn. Níbi tá a ti rò wípé a fẹ́ dá yẹn, àwọn yẹn gbọ́n. Wọ́n wá fi ọpọlọ wọ́n á gba ogbon tó dá nínú ọpọlọ wa. Wọ́n á wá hate wa wípé ẹni tó ń ba àwọn èèyàn rẹ̀ jẹ́ fún mi náà. Bí wọ́n ṣe máa ń bara wọn jẹ́ nìyẹn, àwọn dúdú ò dá níbi tá a ti ń ṣera wa pa nìyẹn. Abọ́rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì. Ọmọọba ló wá ṣeun Adeboye lórúkọ mi. Mi ìporúkọ dá o. Mi ìporúkọ dá o. Ọ̀rọ̀ mi lẹ lè kó dànù o. Lè kó èmi ọlọ́rọ̀ dànù. I will continue to telling you the truth. Ní tá fi rán mi nìyẹn. Mo lè ṣàwàdà ńgbà mi ṣùgbọ́n àwàdà kọ́ ni mo wá ṣe. Thank you, friend Fúnmi Mercy. Thank you. God bless you. Friend Latifat Ibrahim ni. Thank you. Ibrahim, thank you. Friend Ajofoba. Ẹ wá lọ Jofoba di ọmọ jàre. Ajofoba Ọmọlára Ọláòṣèbìkan, thank you. Friend Yusuf Rash Baby, thank you. Rash Baby, thank you. Friend Omakin Jere. Mo kọ́kọ́ rò pé re tàwọn muka ni. Ẹ ṣé o. Àbí re tàwọn muka ni. Bàbá rẹ̀, mọ̀mọ́ rẹ̀, múkà rẹ̀, erin rẹ̀, gbogbo rẹ̀. Lásùn rẹ̀, so tún rántí Murphy rẹ̀. Friend Dele SP Ọmọsùyẹ, ẹ bá mi share dọ́dọ̀ ẹjọ́ yín tẹ́ bá máa lájú wá sọ ẹ jẹ́ tó bá ti wò wípé ọmọ kékeré ló ń sọ̀rọ̀. Ẹ bá mi share dọ́dọ̀ wọn. The only thing tèmi kàn fẹ́ kàn ṣe, mi ò tẹ́ fẹ́ kàn defend anything mọ́. Kọ́kàn wá, kọ́kàn apologize fáwọn àfà wọn. Ẹ̀yin kúkú ni Muslim. Bó bá wù yín, ẹ gbà àwọn àfà yín níyì. Friend Olúwatóyìn, friend Adéyẹmí Olúwakẹ́mi, friend Innovative Nuts. Thank you. I always love you too. Thank you. True Talk, Madam, friend. Okay, thank you so much.